Ẹ kú dédé wòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì ti lọ ṣe ẹ̀ńlẹ́ àti àbẹ̀wò ìkíni kú oríire sí Ọba Ràṣídì Ládọjà ní ilé rẹ̀ tí ó wà ní Bódìjà. Nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ dé ilé Olúbàdàn of Ìbàdàn land ni àwọn baálẹ̀ olóyè ńláńlá, mọ́gàjí, àwọn oníjó ìbílẹ̀ àti àwọn olórúkọ jàǹkàn-jàǹkàn ni wọ́n fi ìlù, ijó àti orin pàdé rẹ̀. Ọọ̀ni dé ilé Ọba Ràṣídì Ládọjà ní nǹkan bíi agogo 2 kọjá ìṣẹ́jú 12 (2:12 PM) ọ̀sán. Níbẹ̀ ni Ọba Ládọjà ti tẹ́wọ́ gbà á wọlé pẹ̀lú àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ ti Olúbàdàn. Nígbà tí àwọn oníròyìn ń ṣe àkójọpọ̀ ìròyìn, àlejò àti olùgbàlejò wà nínú yàrá ìgbàlejò Ọba Ládọjà tí wọ́n sì ń ṣe ìpàdé níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Igbákejì ààrẹ Kashim Shettima ti fi ìlú Àbújá sílẹ̀ lọ sí New York ní orílẹ̀-èdè United States níbi tí ó ti lọ ṣojú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé ọlọ́gọ́rin 80th session ti United Nations General Assembly (UNGA). Níbẹ̀ ni wọ́n ti ṣètò ìpàdé ọlọ́sẹ̀ gígùn tí àwọn adarí ti àgbáyé, èyí tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé tí í ṣe ọjọ́ 22 títí di ọjọ́ 28 ọjọ́ Àìkú September 22-28 ọdún 2025. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ àgbà pàtàkì Senior Special Assistant sí Ààrẹ lórí ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Media and Communications ti ilé-iṣẹ́ igbákejì ààrẹ Stanley Nwoko ti kọ́kọ́ ṣe àtẹ̀jáde rẹ̀ ni ó ti sọ pé aṣòfin Shettima ni yóò ka ọ̀rọ̀ àkọsílẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ nínú ìpele fífi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ àti kíkópa nínú oríṣiríṣi ètò tí wọ́n ti ṣe àlàkalẹ̀ rẹ̀. Igbákejì ààrẹ tún sọ nípa ipa ribiribi tí orílẹ̀-èdè Nàìjíríà ń kó nínú ètò àgbáyé lórí ṣíṣàmì ayẹyẹ ọlọ́gọ́rin 80th anniversary ti UN. Iṣẹ́ pàtàkì tí wọ́n retí igbákejì ààrẹ láti ṣe ni kíkéde ìdásí ohun titun àpapọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lábẹ́ àdéhùn Paris Nigeria New National Determined Contribution (NDCL) under Paris Agreement àti ṣíṣe àtúntò ohun àtúnṣe ojú ọjọ́, èyí tí wọn yóò tún ṣe àfihàn rẹ̀ nínú àjọyọ̀ ayẹyẹ pàtàkì ti UN lórí ìgbà ohun ojú ọjọ́ fún orílẹ̀-èdè àti ìjọba láti ṣàfihàn ìmúrasílẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà nípa ipa ribiribi tí wọ́n fẹ́ kó lórí gbígbógun ti ìpèníjà àgbáyé èyí tí wọ́n ń kojú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation bákan náà. Ààrẹ àná tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sí ọ̀rọ̀ àhesọ ti ìròyìn ẹlẹ́jẹ̀ tí ó ń jà káàkiri ìgboro ẹnu ayé wípé òun gbìyànjú láti ṣe sáà kẹta lórí àga àlééfà, èyí tí òun kò ronú rẹ̀ rí rárá. Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí jáde síta nínú ètò tiwantiwa ìbáraẹnisọ̀rọ̀ èyí tí Goodluck Jonathan Foundation ní ìlú Accra ṣètò rẹ̀. Níbẹ̀ ló ti ṣàlàyé wípé kò sí ohun ẹ̀rí kankan láti fi gbé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé òun kì í ṣe ọ̀dẹ̀ tàbí òpònú nítorí pé bí òun bá fẹ́ ṣe sáà kẹta, òun mọ ọ̀nà tí òun yóò tọ̀ àti ohun tí òun yóò ṣe. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀, kò sí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kankan tí ó wà láyé tàbí tí ó ti kú tí ó lè sọ pé òun pe òun láti sọ pé òun fẹ́ ṣe sáà kẹta. Nínú ọ̀rọ̀ tí Ọbásanjọ́ tún sọ ni pé òun kọ àkọlé ọ̀rọ̀ kan wípé nínú ètò ìdìbò 2027, ẹgbẹ́kẹ́gbẹ́ tí ó bá ní ṣe pẹ̀lú Peter Obi yóò kó ìbò tí ó lé ní ìdá 40 nínú ìdá 100 (40%), èyí tí olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) sọ. Ààrẹ àná tẹ́lẹ̀ rí náà wá tún sọ wípé ẹnikẹ́ni tí ó bá lè làkàkà láti rí wípé gbèsè tí orílẹ̀-èdè yìí jẹ di sísan nígbà ìṣèjọba rẹ̀, akọ iṣẹ́ ni onítọ̀hún ṣe àti pé yóò tún jẹ́ ohun tí ó ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti máa lépa àfikún ọjọ́ tí òun yóò lò lórí àga àlééfà. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti tẹnumọ́ wípé òun máa ń sọ fún àwọn ènìyàn wípé òun fẹ́ kí orílẹ̀-èdè yìí bọ́ lọ́wọ́ oko gbèsè, èyí tí ó jẹ́ ìṣòro àti iṣẹ́ tí ó le ju kí òun lọ fún sáà kẹta, èyí tí ó rọrùn fún òun láti ṣe. Nítorí pé nígbà tí ènìyàn bá wà ní ọ̀dọ̀, tí ènìyàn bá ń sáré sókè sódò, ohun tí ó dára jùlọ ni
ènìyàn lè ṣe ní irú àkókò náà. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá ti di kùjẹ́kùjẹ́, irú ẹni bẹ́ẹ̀ kò lè ṣe ohun tí ó dára tó bẹ́ẹ̀ mọ́ nítorí pé kò sí agbára mọ́ láti lò fún iṣẹ́ tí ó ń ṣe mọ́. Àwọn mìíràn nígbàgbọ́ wípé tí àwọn kò bá tí ì dé ibẹ̀, ẹlòmíràn kò lè dé bẹ̀, tí wọn yóò sì tún máa sọ síta wípé kò sí ẹnikẹ́ni tí ó dàbí àwọn. Èyí tí òun gbàgbọ́ wípé ó ti di ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run ọba nítorí pé tí Ọlọ́run bá mú irú ẹni bẹ́ẹ̀ lọ, èyí tí kò ṣòro fún un láti ṣe, yóò fi ẹlòmíràn rọ́pò rẹ̀ tí ẹni náà yóò ṣe dáradára tàbí kí ó ṣe ohun tí ó burú ju tirẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Olórin ẹ̀mí gbajúgbajà Tọ́pẹ́ Àlàbí ni ó fi orin ẹ̀mí dúpẹ́ tí ó sì tún fi ń gbé Ọlọ́run ga láti fi bá aya Ààrẹ Olúrẹ̀mí Tinubu ṣe ayẹyẹ àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀, èyí tí ó jẹ́ 85 ọdún 65 years. Àlàbí wá tún fìdí ayẹyẹ ọjọ́ ìbí náà múlẹ̀ wípé ariwo ọjọ́ ìbí yìí kò ṣẹ̀yìn agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó, Speaker of the Lagos State House of Assembly, Mudashiru Obasa, nínú àwòrán fọ́nrán èyí tí ó lu orí ẹ̀rọ ayélujára pa ní ọjọ́ Àìkú Sunday, níbi tí Àlàbí ti ń kọ orin rẹ̀ yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ "Nígbà tí mo rò ó" àti "Bẹ́ẹ̀ ni àmì yes and amen", kí ó tó wá pariwo síta ìkíni kú oríire ọjọ́ ìbí láti fi yẹ́ aya ààrẹ àkọ́kọ́ First Lady sí, tí ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé "Ẹ kú ọjọ́ ìbí ìyá wa, ẹni ọ̀wọ̀ aṣòfin Olúrẹ̀mí Tinubu, Ọlọ́run yóò máa bùkún fún yín mà." Ó tún wá ké ìkíni kú oríire rẹ̀ náà lẹ́yìn nípa jíjẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìkíni náà wá láti ọ̀dọ̀ Honorable Mudashiru Àjàyí Obasa. Ìwé ìròyìn Punch orí afẹ́fẹ́ ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ aṣòfin Rẹ̀mí Tinubu wípé ó ń pàrọwà fún gbogbo àwọn Afẹ́nifẹ́re àti àwọn tí wọ́n ń bá òun yọ ayọ̀ ọjọ́ ìbí láti sọ gbogbo ẹ̀bùn ọjọ́ ìbí òun di ẹ̀bùn donation láti fi parí iṣẹ́ àkànṣe pàtàkì iléèwé kíkà àpapọ̀ National Library Project ti ìlú Àbújá, èyí tí yóò jẹ́ ẹ̀bùn tí ó dára jùlọ tí òun gbà fún ayẹyẹ ọjọ́ ìbí ti ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àná tí í ṣe ọjọ́ ìsinmi Sunday ni gómìnà Sim Fubara ti ìpínlẹ̀ Rivers kọ́kọ́ fi ara rẹ̀ hàn ní ìta gbangba lẹ́yìn ìgbélé olóṣù mẹ́fà rẹ̀ àti òpin ìjọba pàjáwìrì ti ìlú náà. Fubara àti ìyàwó rẹ̀ Valerie ni wọ́n lọ sí ilé ìjọsìn wọn tí ó wà ní ilé ní ìlú wọn, St. Paul Anglican Cathedral ní Opobo Kingdom, láti lọ ṣe ìsìn ìdúpẹ́ níbẹ̀. Gómìnà tí ó ṣẹ̀ṣẹ̀ padà sí ipò rẹ̀ sọ ìrèdí ìsìn ìdúpẹ́ náà wípé ó dá lé fífi ọpẹ́ fún Ọlọ́run kí òun sì tún dúpẹ́ lọ́wọ́ ilé ìjọsìn àti gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ náà fún àdúrà tí wọ́n fi ń ran òun lọ́wọ́. Lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ni ó ti kọ ìwé wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ tí kò lópin, àtìlẹ́yìn Ọlọ́run fún òun, ìfẹ́ Ọlọ́run sí òun àti ìyàwó òun láti lè jẹ́ kí ó ṣeéṣe fún àwọn láti lè wá ṣọpẹ́ nínú ilé ìjọsìn àwọn ti ilé ní ìlú àwọn, àti pé ètò ìsìn ìdúpẹ́ náà tún jẹ́ àǹfààní fún àwọn láti lè dúpẹ́ lọ́wọ́ ìjọ àwọn ènìyàn rere ti ìpínlẹ̀ Rivers tí àdúrà wọn jẹ́ okun àti agbára fún àwọn lójoojúmọ́ nínú ìrìnàjò tí àwọn ń rìn nígbà gbogbo. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé bí àwọn ṣe ń ṣe ayẹyẹ àjọyọ̀ àlàáfíà ohun ayọ̀ lágbàáyé International Peace Day lónìí, ṣe ni àwọn yóò máa jíjọ rìn papọ̀ nínú ìṣọ̀kan tí ìgbàgbọ́ yóò sì máa darí àwọn lápapọ̀, tí àwọn yóò sì tún jọ ní èròǹgbà àti àfojúsùn kan náà, kí ògo kí ó jẹ́ ti Ọlọ́run nìkan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. Ó dàbọ̀.